Hello, ẹ̀yin èèyàn mi. A kú etí ìgbọ́jàre ẹ̀yin èèyàn mi tó gbádùn, àwọn èèyàn mi tó sẹ́lẹ̀ńkẹ́jọ, àwọn èèyàn mi tó jẹ́ pé wọ́n mọ bó ṣe ń lọ, tán mèsì ọ̀rọ̀, tán dẹ̀ mọ ọgbọ́n àti ìmọ̀ àti òye láti dá wa lóhùn ayọ̀. Ẹ bá kọ́mẹ̀ǹtì sí ọ̀rọ̀ yìí torí àjọ ń pé gbọ́n ni àjọ ń pé gọ̀. Tó bá jẹ́ irọ́ ni, ẹ mú sọ́wọ́ ọ̀tún, ẹ má fi jẹun. Tó bá dẹ̀ jẹ́ òótọ́ ni, ẹ mú sọ́wọ́ ọ̀tún, kí ẹ má fi jẹun. Torí nǹkan tí mo gbọ́ yìí, mo ní yẹ kí n sọ fún wa, a fẹ́ sọ àsọyé pọ̀, mo gbọ́ ni o, mo gbọ́ ni, ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ òpònú ta gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Ná bá ní bàbá Tinubu, ó rán bàbá Ọọ̀ni àti ìyàwó ẹ̀, wọ́n ní special invitation ni tó fi rán bàbá Ọọ̀ni àti ìyàwó ẹ̀, Queen Naomi, pé kán bá wọn lọ represent òun ní France. Ó ní ṣíṣe kan fẹ́ ṣe, kán lọ bá wọn attend. Ó pẹ̀lú kì í ṣe pé bóyá òun nìkan ni o. Ìgbà tí kábíyèsí tí Tinubu bá ti lọ, ṣé o mọ̀ pé ó máa rán igbákejì wọn. So, bẹ̀tí kábíyèsí wà fún àwọn invitation àwọn tó fẹ́ lọ represent wọn ní Nàìjíríà, pàápàá jùlọ láti represent president wa. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ dáadáa. Mo gba yín pé wọ́n ṣe bẹ́ẹ̀. Bẹ̀tí kan tó wá yà mí lẹ́nu tí mo fi ń sọ fún wa pé kẹ́tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi fi òye gbé. Pé ṣé ó ṣe ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ máa gbọ́ o. Kọ́mẹ̀ǹtì yìí máa gbọ́. So now, ná bá ní ó wá dijọ́ náà tí wọ́n fẹ́ gbéra tán lọ. Ó dàbí pé ṣé kìí ṣe pé táwọn èèyàn ti kọjá bẹ̀ tí nǹkan ta gbọ́ nìyẹn. Wọ́n ní bó ṣe wá dé airport, kábíyèsí àti Naomi. Ó dàbí pé kíní yẹn gbogbo everybody ló ti gbọ́ pé wọ́n invite Naomi, pé president rán Naomi, that is olórí Naomi àti Ọọ̀ni láti lọ represent kábíyèsí. Ẹ máa gbọ́ mi o. Wọ́n ní bí wọ́n ṣe wá dé airport, wọ́n ní president pé kíní plane presidential kíní kan jet ó ti wà ńbẹ̀. Pé kán lọ wá, kán sọ pé àwọn fẹ́ lọ. Wọ́n ní wọ́n ti bá àwọn gbogbo olórí tó wà láàfin, ṣé márùn-ún ni wọ́n gbà tí èsì Elizabeth ńbẹ̀. Wọ́n ní bó ṣe wá múra nìyẹn. Wọ́n ṣe bí kábíyèsí ṣe dé bẹ̀. Wọ́n ti kọ́kọ́ ṣíwájú kábíyèsí dé bẹ̀. Àwọn márààrún wọ́n dé bẹ̀. Kí kábíyèsí àti Naomi bó ṣe land pé ó yá o, kán wá máa torí jet wọn náà lọ park sí airport. Bẹ́ẹ̀ ni now, ìgbà tí wọ́n ò ní gbé jet tiwọn náà. Wọ́n ní bó ṣe dé bẹ̀ báyìí. Kán lọ board. Wọ́n bó ṣe rí gbogbo àwọn olórí yẹn. Sérékodé àwọn olórí àtọwọ́dá kì í ṣe olórí àwa. Kì í ṣe olórí àwa nílẹ̀ Odùduwà. Àwọn eléyìí, àgbàná ni wọ́n. Àwọn àgbàná olórí. Kì í ṣe olórí, àwọn olórí counterfeit tó jẹ́ pé original ni. Àwọn original ni Queen Naomi. Kábíyèsí dẹ̀ ti declare, ó dẹ̀ ti sọ everybody ti gbọ́, kò síbi tán ti gbọ́ pé pé ó ní Yèyélúà of Odùduwà land ní ààfin. Ó ní one queen dẹ̀ ni wọ́n ní queen Ilé-Ifẹ̀. Queen Ilé-Ifẹ̀ kò pé méjì, àwọn tó kù counterfeit ni. Ẹ̀yin èèyàn mi tó ń gbọ́hùn lẹ́nu mi, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ dáadáa. Wọ́n ní bó ṣe wá bí àwọn olórí sérékodé pọ́n ṣe dé bẹ̀ báyìí, wí pé kán lọ board pẹ̀lú kábíyèsí. Invitation tó dẹ̀ wá bẹ́ẹ̀ ni pé kábíyèsí àti ìyàwó ẹ̀ ẹyọ kan. Wọ́n dẹ̀ ti kọ orúkọ ẹ̀ síbẹ̀. Ṣé o mọ̀ pé ní airport wọ́n máa wo, despite pé wọ́n ti ẹ̀ ní wo ticket wọn because of official listing. Ìwọ automatically ṣe bí kábíyèsí máa sọ pé àwọn eléyìí ò lọ o. Àwọn méjì tó ń lọ nìyí o. Tẹ́ bá wà ńbẹ̀ ẹ ti da gbogbo ẹ̀rù. President gan máa gbọ́ lórí ibi tó wà. Ó máa gbọ́ ní Aso Rock pé Queen Naomi àti kábíyèsí nìkan náà rán lọ sí France. Gbogbo àwọn ìyàwó wọn, wọ́n dẹ̀ múra pé wọ́n fẹ́ tẹ̀lé kábíyèsí. Ṣé ìyẹn máa ní kí kábíyèsí máa lọ síbi tóun máa lọ? Torí pé àwọn olórí yẹn, ṣáwọn náà máa disturb náà bá wọn, àbí pilot wà nínú àwọn
olórí yẹn. Ó wà nínú àwọn ṣerékodé yẹn. Ká máa sọ wípé tó bá wọ pé tó máa gbé wọn, ó wà nínú wọn. Tí kábíyèsí máa fi tìtorí ẹ̀, wọ́n ní tìtorí ẹ̀ pé kábíyèsí ló wù wọ́n lọ mọ́. Lòun àti Naomi padà sáàfin torí ìkíni níbo náà ti ń gbọ́. Ìtumọ̀ yẹn, orin ìlú wo nìyẹn? Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́rọ̀, tẹ́ mọ̀ ọ̀rọ̀ gbọ́, tẹ́ dẹ̀ mọ̀ èsì gbé kalẹ̀. Ṣé ìyẹn tó kí kábíyèsí wá sọ pé ó da òun ò lọ mọ́ o? Pé Naomi jà lọ lé o ká padà torí àwọn ṣerékodé, àwọn èṣù bí èèyàn bí èṣù. Who told them? Kíákíá ló máa pe wọ́n bá fò lọ sí, kán sọ pé àwọn fẹ́ kọjá gbogbo odò tó wà ní ọ̀nà ìlú òyìnbó. Wọ́n máa kán apá ni wọ́n máa kán lẹ́sẹ̀, ìyẹ́ wọ́n máa jábọ́ sínú adágún odò tó wà ní gbogbo òfurufú yìí. Can you imagine? Ṣé ẹ̀ ń rí ilé ayé? Ṣé ẹ̀rù wọn ló ń ba kábíyèsí ni? Àbí wọ́n fi nǹkan sẹ́nu? Àbí wọ́n fi ọ̀fọ̀ fi bá kábíyèsí sọ̀rọ̀ tó fi jẹ́ pé odindi president ìlú pẹ̀lú bí kábíyèsí àti bàbá Tinubu tó fi jọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́. Even nǹkan kan tí bàbá Tinubu tó wọ presidential this thing, kó tó di president, wọ́n ti jọ wà tipẹ́ kán tó lálàá. Ọọ̀ni mà ni. The only number one kí ló ń jẹ́? Nínú gbogbo àwọn ọba, òun ni number one first class màá la pè. Òun àti kábíyèsí, òun àti bàbá Tinubu kò rí kò sùn ni wọ́n. Ní àwọn ṣerékodé máa sọ wípé wọ́n pàṣẹ fún kábíyèsí pé kó má lọ, àwọn jọ máa lọ pé torí náà kábíyèsí á fi torí àwọn yẹn wá bínú. A gbọ́ ni ṣùgbọ́n èmi ò gbà. Àwọn kan lè ṣe o, bẹ̀tẹ̀ ẹ̀yin èèyàn mi, mo mọ̀ pé ẹ ní believe ni. Ẹ ní believe torí èmi gan tí mò ń sọ mi ò believe, bẹ́ẹ̀ tí mo ní kí n sọ fún yín kí gbogbo àjọ jíròrò ọ̀rọ̀ yìí. Ṣé ó yé wa báyìí? Torí ẹ̀ mo ṣe gbé wá síwájú yín. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, kì í ṣe nǹkan tó ń sọ síta. Èmi á máa sọ irú ẹ̀ fún àwọn èèyàn mi. No. Torí pé àwọn tèmi ni mò ń sọ̀rọ̀ yìí fún pé kẹ́ wá gbọ́. Ṣé irú ẹ̀ ṣẹlẹ̀ rí? Ṣé ó ṣẹlẹ̀ rí? Kẹ́ máa wo irú àwọn olórí tá ń bá dì ní òun àti kábíyèsí ń dì pẹ̀lú ní ààfin. Ṣé ó dà? Ṣé Naomi president, wọ́n wá sọ president wa wọ́n rò pé Naomi náà ń bá ṣe àwọn èṣù bí èèyàn tó yẹ pé wọ́n ṣẹ́gi, wọ́n rugi, wọ́n forí ara wọn gbé. Wọ́n ní arígi ṣẹ́gi bá ṣẹ́gi torí ẹ̀ ló máa fi rò ó gbé mọ́ wọn. Ó máa dà sán, ó máa dòfo. Bó tiẹ̀ pé kó tiẹ̀ ní ìdí kó pe president gan. Pé president ẹ máa gbọ́ àwọn túláàsì ìyàwó tó ń fọwọ́ ara wọn fà sí ààfin. Wọ́n ní wọ́n fẹ́ tẹ̀lé òun lọ sí France o. Nígbò jẹ́ pé mi àti Naomi nìkan lè fún ní invitation. Báwo náà ṣe fẹ́ wọlé pẹ̀lú mi? Ṣé wọ́n máa dá wa lóhùn lọ́hùn? Nígbà tẹ́ ẹ jọ múra, tẹ́ ẹ jọ plan, tẹ́ kàn dédé bá wọn ní airport. Mo ní irọ́ ni. Mo ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Wọ́n nítorí tiwọn. Gẹ́gẹ́ bí nǹkan tá gbọ́ ní íńtánẹ́ẹ̀tì o. Torí mi ò kí ń ṣe àhesọ ń tèmi. Èmi máa ń wádìí ọ̀rọ̀ kí n tó sọ. Bẹ́ẹ̀ tí bá wádìí dáadáa, màá ṣe wá gbé ìròyìn ayọ̀ fún yín. Kì í ṣe àwọn ìròyìn pálapàla, àwọn ìròyìn tó jẹ́ pé wọ́n máa yiri ẹ̀ wò pé ṣé báwo ló ti rí, báwo ló ṣe jẹ́. Èmi kàn fẹ́ kí gbogbo akájọ ṣàṣeyépọ̀. Mi gan mi believe. Ṣé gbọ́ ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ. Torí ó rú mi lójú mo ṣe gbé wá sí etí gbọ̀n pé kẹ́tì ẹ bá mi gbọ́. Kẹ́ bá mi gbọ́ àwọn ọ̀rọ̀ àrìndìn, ọ̀rọ̀ àpà. Wọ́n ní díàfọ̀ nítorí kábíyèsí padà sáàfin. Wọ́n wá ní ó ya kábíyèsí ó ya president wa lẹ́nu pé kí níbo náà ti ń gbọ́ ìtumọ̀. Bí wọ́n sọ pé bí president wa wá sáàfin ni o. Bí ó rán yàn wá sáàfin ni o. Ìyẹn ni ò tí ẹ̀ yé mi torí mo yìí máa wádìí. Wọ́n ní president bínú sí bàbá wa Ọọ̀ni. Kí ni ìtumọ̀ eléyìí? Mo rán ẹ níṣẹ́, ìwọ ní kinní kan. Ṣé ó ṣe é sọ fún kábíyèsí pé ó ṣe é sọ fún bàbá Tinubu pé àwọn ìyàwó ṣerékodé tó ń fẹ́ owó ara wọn ló fà, àwọn principalities and powers. Ṣé power yẹn ló lágbára tó yẹn ni? Èmi ò tiẹ̀ wá lè sọ torí báwa ṣe gbàgbára tiwa.
agbára ẹ̀jẹ̀ Jésù, agbára tó borí gbogbo agbára, ipá tó borí gbogbo ipá, òun làwa ń sìn. Ọlọ́run wa, ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan títí ayérayé, yóò sì máa bẹ títí láéláé tí ò ní yí padà. Òun la gbẹ́kẹ̀lé torí ó ti sọ fún wa pé àwa yóò fi ẹsẹ̀ wa gún òkú, àwa yóò fi ẹsẹ̀ tẹ àkééké àti pa á mọ́lẹ̀ pé kì yóò hurt wa. Ó ní àwa yóò fi ẹsẹ̀ wa gún òkúta kò dẹ̀ ní bó, kò ní pa wá lára. Bẹ́ẹ̀ ni, ó ní kìkì ojú wa la fi máa rí èrè àwọn èèyàn búburú. Àwọn èèyàn búburú ni o. Àwọn èrè táwọn èèyàn búburú máa jẹ pé ojú wa ló báyìí la fi máa rí wọn. Tí ó jẹ́ pé a máa fi wọ́n máa ṣẹlẹ́yà ni. Bó ṣe yẹ kó rí nìyẹn. Bí Naomi àti Kábíyèsí máa ṣe fi àwọn ọ̀tá wọn fi ṣẹlẹ́yà. Gbogbo àwọn tó ń sọ pé kí Naomi máa gbé ààfin, àwọn náà máa disappear ni. Wọ́n á sá eré lébé, 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 lébé. Wọ́n á dìde lẹ́ẹ̀kan, wọ́n á ṣubú láìmọye ìgbà. Millions of falling. Ọlọ́run máa ṣe ti wọn gbogbo àwọn ọ̀tá Naomi àti Kábíyèsí. Àwọn tó ní kí Naomi kó fò kó níṣò pé àwọn máa lé wọn ò dẹ̀ ní agbára àti okun àti ó máa rẹ̀ wọ́n ní títí ayé. Naomi yóò máa fi ìyẹ́ fò bí idì agbára Kristi Jésù. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sọ fún wa pé ṣé irú ẹ̀ dá? Ẹ bá mi fòye gbé. Ṣé wọ́n ṣe irú ẹ̀? Ṣé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ṣá? Ṣé irú ẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ? Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo mọ̀ pé Ọlọ́run á fi òpin sí gbogbo ìbàjẹ́ tó wà ní ààfin Ọjájá in Jesus name. Amen. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi share, kẹ́ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi distribute. Kẹ́ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Àánú Ọlọ́run á péye. Etí tẹ̀ fi ń gbọ́ wa, ẹ ní fi gbọ́ búburú, ayọ̀ rẹ fi máa rí gbọ́ títí ayé àìnípẹ̀kun. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sọ. Bye.